kù dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ogúnjọ́ nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí rògbòdìyàn èyí tó súyọ látàrí ìdìbò alága ìjọba ìbílẹ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà eyín Àtíkù Abubakar òun mà ló ti bẹnu àtẹ́ lu gbogbo wàhálà èyí tó súyọ níbi tí ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ènìyàn 6 òun ló jọ́lọ́wọ́n bá nípè. Àtíkù Abubakar tí í ṣe ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ló sọ di mímọ̀ wípé gbogbo wàhálà náà kò ṣẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú APC ìgan làwọn igi wọ́rọ́kọ̀ tó ń dáná rù, àwọn náà sì ní igi lẹ́yìn ọgbà fún àwọn jàǹdùkú èyí tó ń ba gbogbo nǹkan jẹ́ nínú àwọn nǹkan tó ń lọ lẹ́gbẹ́ òṣèlú àti níbi ìdìbò. Ó wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú APC wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n so àwẹ́ àgbéjẹ́mọ́wọ́ ó ní nítorí wípé ibi ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí kò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa da omi àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú, àti wípé àparò kan ò ga jù kọ́ lọ. Ó ní kò sí ẹni tó kọjá òfin ó lẹ́ni tó bá sì ti ròyìn pé bóyá ọwọ́ òfin ò lè tó òun bonítọ̀ ń bá ṣe ohun tí ò yóò ṣe ó ní dandan ni kí ojú rẹ̀ kó rí nǹkan tí ò yóò rí. Àtíkù Abubakar tó jẹ́ ọ̀kan gbòógì náà ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wá pe àkíyèsí àwọn ẹgbẹ́ òṣèlú APC láti rò ó dáadáa wípé ètò ìṣèjọba àwarawa fún gbogbo ọmọ Nàìjíríà àti látọwọ́ ọmọ Nàìjíríà sí àwọn tó jẹ́ wípé wọ́n nílò rẹ̀ lórílẹ̀‐èdè yìí, gẹ́gẹ́ bí Àtíkù Abubakar ti fọ̀rọ̀ náà léde nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú yìí lásìkò tó ń fi ojú wòye wo gbogbo àwọn wàhálà èyí tó súyọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó ti fi gbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà eyín Goodluck Ebele Jonathan òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí lórí bí àwọn ọmọ ológun ilẹ̀ wa bí wọ́n ṣe kọ̀ láti fi ra wọn sí ipò ọ̀wọ̀. Gẹ́gẹ́ bí Jonathan ti sọ̀rọ̀ náà ó ní adìyẹ funfun làgbà, àgbà sì ní adìyẹ funfun. Ó ní ibi gẹrẹjẹ báyìí là bá gbà òun lọ̀rọ̀ àwọn ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ó ya àwọn lẹ́nu wípé púpọ̀ nínú àwọn ológun náà ló ti ta ẹ̀tọ́ wọn fún ará ìlú tó sì jẹ́ wípé ogbe tí ń bẹ lórí wọn èyí tó mú kí kọ̀lọ̀kọ̀lọ̀ máa sá fún wọn bí ìgbèyàn runá kárí ó ní fún ara wọn ni wọ́n mú jọ̀bọ̀jọ̀bọ̀ orí wọn tí wọ́n fi lé kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́wọ́ èyí tó di pé adìyẹ wọn ó di ẹran kọ̀lọ̀kọ̀lọ̀ lásìkò yìí tí ò níyì mọ́ níwájú àwọn ènìyàn. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn máa rí àwọn ológun bí ẹni rí igbákejì Ọlọ́run ni látara ìbẹ̀rù àti iṣẹ́ èyí tí wọ́n gbé lọ́wọ́. Ó láàmọ́ bá a bá wò wọ́n pàápàá jù ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní wọ́n ti sọra wọn di gbà yẹ̀yẹ́ lọ́wọ́ àwọn ènìyàn látàrí àwọn àyè tí wọ́n ń bá wọn àti iṣẹ́ tí wọ́n lò wọ́n fún èyí tó mú wọn láti pa iyì wọn láti parun ti ká lára wọn Jonathan tó sọ̀rọ̀ náà ó ní kò yẹ ká rí àwọn ológun láwọn àyè tí wọ́n ti ń dìbò tàbí láti máa lò wọ́n látọwọ́ àwọn olóṣèlú kan kí wọ́n máa fi wọ́n gbá igbá bọ́ọ̀lù lẹ́sẹ̀ eléyìí tó sọ wọ́n di ẹni yẹ̀yẹ́ ẹni ẹ̀tẹ́ láwùjọ. Ó ní láwọn ilẹ̀ tó làmìlaka tó jẹ́ ilẹ̀ òkèrè ó ní àwọn ológun wọn ààyè àgbà ni wọ́n fi wọ́n sí tó sì jẹ́ pé bí wọ́n bá nílò wọn ẹnikẹ́ni ò lè máa rí wọn káàkiri ìgboro àbí láwọn ibi tí ò yẹ kí wọ́n ti rí wọn ó ní lásìkò ìbò ní ilẹ̀ òkèrè ààyè tẹ́tí rí àwọn ológun pàápàá jù tó jẹ́ ikọ̀ òfurufú ní àwọn ààyè tó jẹ́ wípé ó nira fún àwọn àjọ elétò ìbò láti kó èròjà ètò ìbò lọ síbẹ̀, léyìí tó sì jẹ́ pé àwọn ikọ̀ jagunjagun òfurufú òun ni wọ́n máa ń sábà lò fúnrúfẹ́ àwọn ààyè wọ̀nyí. Ó ní púpọ̀ nínú àwọn iṣẹ́ tó yẹ kí àwọn ẹ̀ṣọ́ kí wọ́n ṣe ń làwọn ọlọ́pàá yóò máa ṣe ó ní ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà kò rí bẹ́ẹ̀.
ọ̀tọ̀ báyìí ní tí wọ́n rè ẹ máa rí wọn yẹ́lẹyẹ̀lẹ káàkiri ìgboro ni ó wá rọ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti àwọn tí ọ̀rọ̀ kan tó fi mọ́ ìjọba àpapọ̀ láti bu ọlá ọ̀wọ̀ fún àwọn ológun tó bá di lásìkò ìbò kán lo àwọn ọlọ́pàá èyí tí wọ́n ti kọ́ ní iṣẹ́ tó sì mọṣẹ́ dáadáa láti dáàbò bo àwọn olùdìbò àti àwọn tó ń ṣe kò kárí ètò ìbò mọ́ àwọn èròjà ìdìbò eléyìí tí ó bá wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Goodluck Ebele Jonathan bó ti sọ ọ̀rọ̀ náà. ṣé Yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ òun náà fi ń sànyà gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó jáde látẹnu ẹni tó jẹ́ olùdarí àti ìṣàkóso ẹgbẹ́ kan èyí tó ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tóun náà dáje tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó fìdí nọlẹ̀ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ẹni tó jẹ́ olùkòkárí àti tó ń ṣe agbátẹrù fún ẹgbẹ́ náà tí wọ́n pè ní Obedient Movement èyún ọ̀gbẹ́ni Tanko ló sọ di mímọ̀ wípé pẹ̀lú gbogbo ìgbáradì àti bí àwọn ẹgbẹ́ òṣèlú kan bí wọ́n ṣe ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party báyìí ó fún àwọn ní ìwúrí wípé ètò ìbò táwọn ààrẹ tí ó wáyé lọ́dún 2027 ó ní ẹgbẹ́ òṣèlú Labour Party ni yóò ṣe ẹgbẹ́ òṣèlú APC nípò tí wọn yóò sì yọ àga nídìí wọn léyìí tí ó di gbére fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wípé ẹgbẹ́ òṣèlú Labour Party òun ni ó jáwé olúborí. Tanko èyí tó sọ̀rọ̀ náà tó ṣe lálàyé síwájú sí fi dá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lójú o wípé pẹ̀lú gbogbo ìlànà ìgbésẹ̀ yìí oníkálukú wọn ni ó mọ inú kòkò tí wọn yóò da ọ̀run lásì nítorí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà èyí tí wọ́n ń la ìnira ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kọjá báyìí làwọn náà ti kọ́ ẹ̀kọ́ nínú àṣìṣe ètò ìbò èyí tó wáyé lọ́dún 2023 tó sì jẹ́ wípé níbi tí wọ́n ti lérò wípé dídùn lọ́sàn yóò so ó ní ìkorò báyìí ní ẹgbẹ́ òṣèlú APC fi san padà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó wá ní àwọn tí ń gbáradì púpọ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ àsọyépọ̀ láti darapọ̀ di ọ̀kan ṣoṣo eléyìí tí wọ́n yóò sì fa Peter Obi sílẹ̀ kó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ṣe ti Labour Party lọ́dún 2027 èyí tó sì dá àwọn lójú wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ṣe ti Labour Party àti Peter Obi lọ́mọoyè èyí tí ó jáwé olúborí sí ipò ààrẹ nínú ètò ìbò náà lọ́dún 2027. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ló ti tẹ ọ̀gbẹ́ni kan tí í ṣe ọmọ ọdún 23 èyí tí orúkọ rẹ̀ jẹ́ Solomon Fábíyì èyí tó gbìyànjú tó ń gbà lérò láti lo ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí í ṣe ọmọ ọdún 7 fún ètùtù ọlà nílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ náà kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi sọ́wọ́ ọlọ́pàá ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì SP Sunday Abutu èyí tó fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn sọ di mímọ̀ wípé babaláwo èyí tí Fábíyì lọ bá láti lọ rèé sọ fún wípé òun náà fẹ́ gbéra láti máa wà nínú owó ọlá kóun máa ṣe yàtàyòtò fi owó dábìrà pé kí babaláwo ràn òun lọ́wọ́ kí ni ọ̀nà àbáyọ ohun ẹbọ ohun ètùtù èyí tí babaláwo ọ̀hún tó gà á síwájú wípé láti mọ irú èròǹgbà líle èyí tó ń bẹ ní ọkàn Solomon Fábíyì wípé bí ó bá lówó ọmọdé tí í ṣe ọmọ ọdún 7 sí 9 lálò fún tí ó fi ní owó tóun náà yóò wà láwùjọ àwọn lọ́lá tí ó máa ti fi owó àti ọlá dábìrà wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí Fábíyì gbọ́ tóun náà dàbí ọgbọ́n o tó lọ rèé mú ọmọ kékeré tí í ṣe mọ̀lẹ́bí rẹ̀ kan ọmọ ọdún 7 èyí tí wọ́n pe orúkọ ọmọ náà ní Olúwajọmílójú èyí tó sì mú ọmọ ọ̀hún lọ sí ọ̀dọ̀ babaláwo èyí tó fẹ́ ṣiṣẹ́ ọ̀hún fún nílùú Èkìtì gẹ́rẹ́ èyí tí Fábíyì mú Olúwajọmílójú débẹ̀ òun náà ní babaláwo òun ló yẹra fún àwọn méjèèjì tó sì pe iléeṣẹ́ ọlọ́pàá wípé ọ̀daràn kan ń bẹ lọ́dọ̀ òun kí wọ́n wá mú tó fa Solomon Fábíyì lé ọlọ́pàá lọ́wọ́ o èyí tó sọ fún àwọn ọlọ́pàá wípé irúfẹ́ àwọn ọmọ wọ̀nyí ọkàn wọn lè ó ní òun dàbí ọgbọ́n láti mọ̀ bóyá bí ò bá ṣe lọ́dọ̀ òun yóò lọ rèé ṣe níbòmíì tó sì jẹ́ ipò òun ti mọrú èròǹgbà rẹ̀ wípé ọmọ líle ni nípa ìdí èyí SP Sunday Abutu tó ṣe lálàyé ní ọ̀nà tí wọ́n gbà láti mú Solomon Fábíyì rèé
tí wọ́n sì dá Olúwajọmílójú padà lọ sí ilé fún àwọn mọ̀lẹ́bí rẹ̀. Báyìí àbùtù ní Fábíyì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láti ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà wèrè ìdààmú àdúgbò ọmọ ìjọba tí ń kọ orin tàkasùfèé ní Habib Òkìkíọlá tí gbogbo yẹn mọ̀ sí Portable, ọ̀gá sàásù wèrè olórin, òun mà ló ti fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì rìn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá olúléeṣẹ́ wọn èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé nínú ọ̀sẹ̀ yìí, Habib Òkìkíọlá tí wọ́n mọ̀ sí Portable ló lọ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní Eléwéran nílùú Abẹ́òkúta, olúlu ìpínlẹ̀ Ògùn, lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n kéde rẹ̀ tó ń ti àwòrán wípé wọ́n ń wá Portable. Ẹnikẹ́ni tó bá mọ àyè tó wà kí wọ́n bá wa jọ̀wọ́ rẹ̀ láti fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ o. Èyí tó mú Portable láti kọ́kọ́ gbé ìgbésẹ̀ ọkàn akin lọ sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Yàbá Pàǹtí ní ẹ̀ka tó ń ṣe ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó, tó lọ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ wípé òun tí iléeṣẹ́ ọlọ́pàá ń wádìí o. Báyìí ní iléeṣẹ́ ọlọ́pàá ti Yàbá ní ìpínlẹ̀ Èkó, òun ni wọ́n gbé láti tarí rẹ̀ padà wá sí ìpínlẹ̀ Ògùn ní Eléwéran tí í ṣe olúléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn láti wá jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá náà. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Òdùtọ́lá èyí tó fi ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn lánàá ti ṣe ọjọ́rú Wednesday sọ di mímọ̀ wípé ní báyìí gbajúgbajà olórin ọ̀hún wèrè olórin ìdààmú àdúgbò ọmọ ìjọba sàásù Portable ó ti wà ní àgọ́ àwọn tí í ṣe olúléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tó ń bẹ ní Eléwéran o. Ó wá rọ àwọn ènìyàn àti àwọn tí wọ́n jọmọ Nàìjíríà láti ṣe sùúrù bákan náà kí wọ́n fetí lẹ́kọ̀ọ́. Ọmọlọ́lá ní bí ọ̀rọ̀ Portable bá ṣe lọ, àwọn yóò máa bu àwọn ọmọ Nàìjíríà gbọ́ kí wọ́n lè mọ bí ọ̀rọ̀ ń gbédé dúró kí wọ́n sì lè mọ ìdájọ́ èyí tó kàn lórí ọ̀rọ̀ rẹ̀. Ó wá rọ àwọn ènìyàn láti má fa wàhálà bí tí òun kó kéré mọ́tò, wípé ẹnikẹ́ni yòówù tó bá gbìyànjú tàbí ó fa wàhálà kan sí kejì yálà lórí ọ̀rọ̀ Portable ni àbí níbòmíì, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní fọwọ́ yẹgẹrẹ múrúfẹ́ èèyàn bẹ́ẹ̀, wípé lọ́wọ́ kan ìníwọ̀n òmù tí ó sì jẹ̀yà lábẹ́ òfin gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bó ti sọ ọ̀rọ̀ náà lẹ́yìn tí Portable tó ti fẹsẹ̀ rẹ̀ rìn lọ sólú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó ń bẹ ní Ewéléran nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ìròyìn nílé iṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online TV. Mo gbà á ládùúrà wípé ìdílé wa kò ní dàrú láṣẹ Elédùà, ayọ̀ ní tiwa. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o.
ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.